A tún ti dé lónìí ẹ̀yin ará ilé lórí ìkànnì Àwàlálìdé TV. Olólùfẹ́ yín Ògúnmọ́rọ́tì Ọládàyọ̀ ló ń kí yín wípé ṣé dáadáa la bá yín. Lónìí ewì pàtàkì la ó máa gbé yẹ̀wò, èyí tí a kọ láti ọwọ́ Olúyẹmisí Adébọ̀wálé. Òun náà ni mo pè àkòrí rẹ̀ ní owó. Owó. Ẹ wá nǹkan fìdílé tàbí ká ẹ fìdílé nǹkan ká jọ gbádùn ewì yìí. Owó. Orúkọ ńlá lowó ń jẹ́, ẹni yìí lowó í ṣe. Kúdí, mọ̀ní, ego, ajé ògúngúlùsọ̀, ẹni àárí mújó, ẹni àárí gbàlù, owó àpèkánukò, asọnidi yẹpẹrẹ bóràjò, agbéniníyì lọ́jọ́ ẹ̀yẹ. Bówó ò sí aya alàgàrà, àìlówó lọ́wọ́ bàbá ìjayà. Bówó ń bẹ ọkàn á sì balẹ̀. Ẹni ò lówó lọ́wọ́ ní ṣẹrú ayé, ẹni owó bá lò ní dẹ̀rù jẹ̀jẹ̀ ibẹ̀. Owó ní sohun gogoro, owó ní sohun gàgàrà. Ohun owó bá ṣe tì, wọ́n ní ilẹ̀ ní í gbé. Owó mo pè ọ́ kó o wá mi wálé, òṣì mo kọ̀ ọ́ kó o pa mí tì kanlẹ̀. Orí mi má sọ mí dẹrú ajé, ṣe mí lólówó kí n rọ́wọ́ yọ nínú ẹgbẹ́. Orí mi má sọ mí dẹrú ajé, ṣe mí lólówó kí n lẹ́nu ọ̀rọ̀ láàrin ọ̀gbà. Ajé tó tó fún jẹ́ ní ọ lọ́wọ́ o, má jẹ́ ní ọ lọ́rùn. Owó mo fẹ́ ọ ní, wọlé tì mí kí n dẹni àjíkí. Owó mo fẹ́ ọ lò, mú sọ̀ tì mí kí n dẹni àjígẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí nílé, mo gbà á ládùúrà fún yín wípé ẹ ò ní ṣẹrú owó. Láàrin ẹgbẹ́ láàrin ọ̀gbà ẹ̀yin náà ó rọ́wọ́ yọ. Nígbà tí ẹgbẹ́ yín bá ná owó, ẹ̀yin ò ní náà ráhùn. Lórí èyí la ó ti máa tẹ̀síwájú lónìí, kó tó dìgbà mìíràn tá ó tún máa pàdé. A ò ní wá mi tì, bẹ́ẹ̀ sì ni a ò ní wá yín tì. A ò ní gbọ́kú ẹnikẹ́ni. Ó dàbọ̀.